lẹ́nu. Damallahu hayatahu. Tàbá wa rẹ́ nìkan nínú àfa tó mú nǹkan láyé yìí tọmọ ẹ jókòó ń bì kan tó ń fèsì fún mi. Mò ń sọ niyabatan an asatisatul markaz. Bàbá Mudiru sọ̀rọ̀ ó wá ní onímọ̀ ó wá jó bàbá ẹ̀ kéwú láyé yìí ó ṣàfà láyé yìí ó wá dúró bì kan òun fèsì fún Mudiru bàbá ẹ̀ ò wá bẹ́ẹ̀ ìwọ kọ́ lọ́mọ àlè bàbá ẹ̀ lọ́mọ àlè. Allah. Tabara ọmọ mọ́ríkàsì kan tó kéwú láyé yìí tó gba ṣahada sheikh mọ́ríkàsì ṣahada mọ́ríkàsì tó fi ń jẹ́ èèyàn tí Mudiru wá sọ̀rọ̀ tó lóun tún Mudiru ṣe tí bọ̀dá rẹ̀ ò bá tún ṣe òun kọ́ lọ́mọ àlè bọ̀dá rẹ̀ lọ́mọ àlè. Insha Allah. Ana kóòlù gbogbo ẹ̀yin ọmọ àtẹ̀wọ̀ búlù wọ́n lé ní olórí ẹrú alhamdulillah olórí ẹrú ni. Say alhamdulillah. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu. Atọrọ ìkẹ́ àti gẹ̀fẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Allahu azza wa jal. Atọrọ ilé ìjẹta Allah subhanahu wa ta'ala. Kuma bá Ànábì Muhammad. Kuma bá wọn ará ilé rẹ̀ kó sì mọ́ bá wọn sàhábà rẹ̀. Ẹ̀yin ọmọ yàwá nínú Islam lórí sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Akira wa ikpe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bá ti wọ́n sọ, ìpé ní lára tẹ́lẹ̀ ṣe fún barakallahu fikum. Wọ́n náà ni pé àwọn ọmọ ibi tán sọ ẹ má ṣe máa bá wa tàn ká, kẹsí máa bá wa share káfàní rẹ̀ lè bá kárí. Gbogbo ara gbọ́n tí ìkànnà àwọn ọmọ ẹrú lẹ́yìn Habibu sọ. Family house wọ́n ti ń dàrú báyìí. So à ń sọ fún yín pé mujahid à ń sọ fún yín pé àní àwùjọ ilẹ̀ Yorùbá ò lè tò pẹ̀lú pé àwọn kìíní yìí ń bẹ̀m̀bẹ̀ pẹ̀lú èyí tó jókòó síbi tí ó jókòó sí yìí tí ń dẹ̀ ẹ̀sán lọ́bẹ̀ẹ́ dàrú láti inú ọgbà yìí. Wallahi àwùjọ Yorùbá ò lè tò, àwùjọ mùsùlùmí ò lè tò, kò sí bó ṣe fẹ́ tò. Ẹ̀yin náà wò fa orí burúkú ńlá gbàmọ̀ ní ọ̀rọ̀ tẹ́ni yìí máa sọ̀fà. Ẹ jẹ́ ká yọ tàwàdà, ẹ jẹ́ ká yọ ti ẹ̀fẹ̀ kó ń bẹ̀. Bàbá ńlá orí burúkú ọ̀rọ̀ lẹ́ni yìí rí ní èyí ọ̀gbẹ́ni P.A. Habibu yìí. Ipe ẹni tó já sí wípé àáfà markazi ni ṣùgbọ́n ògèdè pé ọmọ rẹ̀ ìmọ̀ wá ń fèsì fún Habibu àbí ọmọ rẹ̀ a máa dá ọ̀rọ̀ padà sẹ́nu Habibu ní ti ọ̀rọ̀ ìmọ̀. Óyé ògèdè pé ọmọ rẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ipe bàbá òun gangan ti di ọmọ àlè kìí ṣe ọmọ òun gangan lọ́mọ àlè. Borí burúkú ọ̀rọ̀ tálẹ́ni náà gan tẹ̀tẹ̀ ń tìtorí rẹ̀ sọ̀rọ̀ yìí. Ọ̀tá lọ́bẹ̀ ẹ̀dá kan tí ò nítumọ̀, ọ̀tá lọ́bẹ̀ ẹ̀dá kan tí ò jámọ̀ kankan. La fi mujtama'i muslimin wa la fi mujtama'i yorùbáwiyyin. So kìí ní mujtama àwọn mùsùlùmí àti ní mujtama àwọn Yorùbá àti ní mujtama àwọn Yorùbá ẹni yóò jámọ̀ kankan. Ní ti tẹ̀sìn kò jámọ̀ kankan, ní ti ẹ̀yà láàrin àwọn Yorùbá kò jámọ̀ kankan, kò síbi àkan tó ti jámọ̀ kankan kó wá tí torí rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ jágbàjàgbà yìí. So ẹ̀yin náà wò fa irú àfà ńlá yẹn, irú Ustaz Dawood Alfa ńlá yẹn lẹ́ni tó ti dedicate gbogbo ìgbésí ayé rẹ̀ fún Mudirul Markazi àti fún ọgbà Markazi, kí ẹranko kan tún wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí sí Alfa ńlá. Ẹ̀yin náà ò yẹ kẹ́ ẹ ti máa rí i pé Markazi àwọn tó ń bẹ́ẹ̀ kì í ṣe ẹnìkan téèyàn lè fọkàn tẹ̀. Ẹ sì máa rí òdodo ọ̀rọ̀ tá a máa ń sọ nípa ipá àwọn Markazi wọ́n ya wèrè gan, wọ́n lépo lójú kankan. Àwọn ni wọ́n bàjẹ́ jù lórílẹ̀ ayé yìí. Tó bá sọ pé èèyàn bàjẹ́ ó yọwọ́ ó ya láìlépo lójú, àwọn Markazi ní kẹ́ lọ mú. Àtàgbà wọn, àtọmọdé wọn, àtobìnrin wọn, àtọkùnrin wọn, àti tó gbọ́n wọn, àti tí ò gbọ́n wọn, jáhìlù wọn o, kò tiẹ̀ sí álìmù nínú wọn náà ká má sọ pé álìmù wọn. So àmọ́ èmi náà mo rí ẹ̀bi àfà Dawood Alfa ńlá, ẹ̀yin náà lẹ́bi. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà pẹ̀lú ẹni yìí tó ẹkẹ́ máa bá sòdodo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá sòdodo ọ̀rọ̀, òun náà ni wọ́n ti wá fi iná rẹ̀ jó yín yẹn.
kẹ́ wá bá Habib sòdodo ọ̀rọ̀ káwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn ẹranko lẹ́yìn rẹ̀ yìí kí wọ́n wá dìde tì yín kí wọ́n wá mọ lálàsí yín kẹ́sì mọ́ gbaládá kò wá pè yín ju pé kẹ́ẹ̀kan jókòó síbi tẹ́ jókòó sí yun ní ìtẹ́ ń sọ́pọ́tì Habib wọ́n tún wá gbé lálàsí bá yín bẹ̀ ẹ̀yin náà wò nǹkan fa orí burúkú ọ̀rọ̀ tálẹ́ ní náà gan Habib fa ọ̀tá Allah ọ̀tá ẹ̀sìn Allah ọ̀tá òjíṣẹ́ Allah ọ̀tá àwọn sàhábé òjíṣẹ́ Allah ọ̀tá ẹ̀sìn Allah so náà wà ló wájá sí pé ẹni tó bá fèsì fún ọmọ òun gangan wá kọ́ lọ máa lè bàbá rẹ̀ gangan tó bí tó jẹ́ kan náà àwọn àgbà àfà Markazi òun gangan wá ní ọmọ àlè èrè burúkú ń bá yín jà nù Markazi yìí èrè burúkú gbà ń bá yín jà nù bẹ́ẹ̀ orí ibú gbà ń ṣe kí ni ń bá yín jà nù bẹ́ẹ̀ ó yẹ báyìí orí ibú gbà ń bá yín jà ń bẹ́ẹ̀ kálọ̀ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣàṣe kí ni kó mọ́ ṣàṣe àmàlà yín so kó mọ́ ṣàṣe àmàlà yín abẹ́ẹ̀rí ẹ̀rí wọ́n ti sọ ẹni yín wọ́n ti sọ di òòṣà ní báwọn bó ti wáyún bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn ò mọ̀ fèsì fún lọ àwọn èèyàn ò mọ̀ dá lóhùn lọ àwọn èèyàn ò ní fi lẹ̀ wọn ní fi lọ́rùn lẹ̀ lókùngbà tí ò bá ti fẹ̀sàn lọ́bẹ̀ẹ́ dá lọ́rùn lẹ̀ ẹ̀yin lẹ́mọ bí tẹ́ ti lọ rí jágbàjàgbà so kò sókọ rẹ̀ nínú newspaper gan dèpòdépò táfi wá sọ pé nínú ìwé ẹ̀sàn lọ́bẹ̀ẹ́ dà kò sí ó kọ Habibu wala ó kọ bàbá rẹ̀ nínú newspaper kọ́tà wá sọ nínú ẹ̀sìn Allahu Azza wa Jal ká tó wá sọ nínú Qur'ani ká tó wá sọ nínú hadithi nínú newspaper ẹ lè má rí ó kọ rẹ̀ àti ó kọ bàbá rẹ̀ ń bẹ̀ ká tó wá sọ nínú Qur'ani àbí nínú hadithi àbí nínú sunnah nabi Allah bẹ̀rẹ̀ dà yóò fi yín mọ́nà òun náà lẹ́rí yìí náà ti fi náà rẹ̀ jó yín yẹn kálẹ̀ bá ti máa ń sọ òdodo fún ni pé ìrẹ́ ọmọ àfa àwárí dèrèdè ló ń wí ìkú yẹ kó lọ bẹ́ẹ̀ bó ṣe ń bọ́ àwọn tí wọ́n lójútì tí wọ́n sọ̀pọ̀tì ẹni tí ń bú sábẹ́ ànábì ẹ dákun ta ni wọ́n wà lójútì sí ẹ dákun ẹ kóra yín sẹ́gbẹ̀ẹ́ kan jàre.